Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀ yìí pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán yìí, ẹ má bá wa subscribe, ẹ tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ojú tẹ fún wòwò nìfọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Mo rí fọ́nrán kan lórí ẹ̀rọ ayélujára tí àgbà ẹ̀sìn mùsùlùmí kan tí ó sọ, òun ló múnú mi dùn tó jẹ́ kí n wá ní àkọ́kọ́. Àwa mùsùlùmí àti àwa kìrìsìtẹ́nì ọmọ bàbá kan náà ni wá. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó wá di aáwọ̀ láàrin wa. Àwọn kan máa sọ wípé nítorí pé mùsùlùmí ni mo ń ṣe, ẹnìkan wà tó jẹ́ pé ọmọ ìyá mi ni kìrìsìtẹ́nì ló ń ṣe, mi ní bá ṣe mọ́, kò rí bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ẹ̀sìn ò sọ wípé ká wá lòdì sí ọmọ ìyá ara wa. A ti mọ̀ pé ọmọ ìyá ni wá, a ti mọ̀ pé ọmọ bàbá ni wá. Mo wá ń ṣe kìrìsìtẹ́nì, kò ní kí n lòdì sí ẹni tó ń ṣe mùsùlùmí. Mo ń ṣe mùsùlùmí, kò ní kí n lòdì sí ẹni tó ń ṣe kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ ká jọ bára wa ṣe. Àwọn àgbàlagbà wọn á máa pòwe wá ní ká fi ọwọ́ wẹwọ́. Òun ló lè jẹ́ kí ọwọ́ kí ó mọ́. Abẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àáfà, ẹ̀yin ṣéwù, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin àgbà wòlíì. Ẹ má jẹ́ ká lòdì sí ara wa o. Ẹ jẹ́ ká jọ fi ọwọ́ sowọ́ papọ̀. Òṣùṣù ọwọ̀ òun ló lè lè ṣin. Fọ́nrán tí mo sọ pé mo rí lórí ẹ̀rọ ayélujára yẹn, bàbá wa yẹn oníwàásí àgbáyé tí a mọ̀ sí bàbá wa ìmáàmù Ọ̀fà, wọ́n sọ pé káyé lòdì sí àwa kìrìsìtẹ́nì mọ́. Bí ó ṣe sọ pé káyé lòdì sí àwa kìrìsìtẹ́nì náà, èmi náà wá sọ pé àwa kìrìsìtẹ́nì ẹ jẹ́ káyé lòdì sí àwa mùsùlùmí mọ́, nítorí pé ìkọ̀kan náà ni wá, èdè ẹnu wa ni ó yàtọ̀tọ̀ síra wọn. Wọ́n sọ pé àwọn ń lọ lọ́jọ́ kan, àwọn gá síbì kan, wọ́n ní kìrìsìtẹ́nì ló ṣe oore fún wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ló ṣe rí fẹ́rú èmi tèmi sọ̀rọ̀ yìí. Tí n bá sọ fún wa pé bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì kankan ò ṣoore fún mi yàtọ̀ sí mùsùlùmí. Tó bá jẹ́ pé èmi àtàwọn mùsùlùmí yẹn àtijọ́ lòdì sí ara wa, ṣé ẹ mọ̀ pé àǹfààní tí mo jẹ lára àwọn yẹn mi ò lè rí jẹ. Torí náà mo ṣe wá rọ gbogbo wa, ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ o. Ẹ jẹ́ ká gba ìfẹ́ láàyè. Ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kí ó jọba ní àárín wa. Ní agbára Ọlọ́run ọba, wàhálà àti ìdààmú kò ní tọ́ sí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ gbòógì tí a bá ń gbélé kan tàbí tá à ń gbé ní agbègbè kan tá a jẹ́ mùsùlùmí, tá a jẹ́ kìrìsìtẹ́nì, tí mùsùlùmí sọ pé òun ò ní bá kìrìsìtẹ́nì ṣe, tí kìrìsìtẹ́nì sọ pé òun ò ní bá mùsùlùmí ṣe, tí ò sí fẹ́ kankan ní àárín wọn, tí ìdàgìrì kan bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé lọ́dọ̀ kìrìsìtẹ́nì ló wà, tó dẹ̀ jẹ́ pé ìdàgìrì yẹn mùsùlùmí ni ó ṣe sí, ṣé ó máa yà lára láti lọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì yẹn láti lè jẹ́ pé bàbá alágbájá, bàbá àsìkẹ́ nǹkan báyìí ló máa ṣẹlẹ̀, ẹjọ́ bá sáré gbéyàwó mi lọ sí hospital, ṣé ó máa láǹfààní bẹ́ẹ̀? Tàbí tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló takú pé mùsùlùmí lélẹ́yìí, mi ò lè bá ṣe, tí ó lè sáré lọ bá mùsùlùmí yẹn pé ẹjọ́ bá mi mọ́tò yín gbéyàwó mi lọ sí hospital, tàbí sáré bá mi fi mọ́tò mi gbéyàwó yẹn fi gbé ọmọ mi lọ sí hospital, kò ní ṣeé ṣe. Torí náà mo ṣe ní pé ẹ jẹ́ ká jẹ́ kí ìfẹ́ kí ó jọba o. Ká má gba wàhálà àti ìdààmú tàbí ká má gba ọ̀tá láàyè ní àárín ara wa. Ọ̀rọ̀ tàbí wáàsí tí bàbá wa ìmáàmù Ọ̀fà tí wọ́n ṣe yẹn náà òun lélẹ́yìí. Ẹ má bú ẹ kírísítẹ̀ mọ́. Aago méje mo kó lu yín níjó ni. Mo kọ ẹ̀ máa kó bí aago méje. Ẹ máa wo tí ń gbé bọ̀, ọkọ̀ wa ń yọ tìǹ fẹ́. Ọkọ̀ tó lálàáfíà bátìrì tuntun, táyà tuntun. Ọlọ́run ní bátìrì kí ó yọwọ́, táyà kí ó yọwọ́. Àwa débi tá a bá kọjá bá kẹ́mọ́ tá a fẹ́ jáde sí Ìjẹ̀bú-Jẹ̀ṣà níbi kòtò giriwo mọ́tò wa ha. Táyà wọn ti fọ́. Mo ní má dàbí gbèsè o, bí o má rìn mọ́ dúró. Táyà wa ń róòlù. Dúró. Mọ́tò wa wá níwájú, kò wá lẹ́yìn. Sàpọ́nà ti àrẹ́sì wa nù. Ọkọ̀ kan wá kọjá fó wọn náà, ìmáàmù Ọ̀fà wa páàkì. Pásítọ̀ pẹ̀lú kọ́nà lọ́rùn báyìí. Ó wá jáde, ó ní ẹjẹ́ bá wọn ti ẹni ọlọ́ọ̀ni wọn. Ní pásítọ̀ wa, àwọn àjọ ti ọkọ̀ jáde. Mo ní ẹ̀mọ́ sẹ́ rí ẹ̀wọ̀n wá sí ọ̀gẹ̀dọ̀ tẹ́ni kírísítẹ́nì kan lọ́rùn ó pa. Ẹlòmíì nù wọn tó kírun tó wájú rẹ̀ di koko yóò mọ ọkọ̀ lójú yóò kọjá ni. Mùsùlùmí ló ní ọ̀dájú. Lónìí ìṣèjọ wa, ẹ̀sìn ká mójú lónìí, ìjọ là ń mójútó, ìjọ ọ̀rọ̀. Sallu ala man qala la ilaha illallah wa sallu khalfa man qala la ilaha illallah. Ìjọ wo lọ bìlọ́ọ̀kì sí tàbí kírun lẹ́yìn èèyàn, ó wá yọjú, ó ní kò sí ìjọ wa, ó wá dárun tiẹ̀ kí lẹ́yìn, ọmọ náà ni wọ́n kírun sókùlà ní bẹ̀rẹ̀ àgíràn, ọwọ́ adé títí ọ̀lọ́dún lọ́ọ̀kan. Ṣọ́ọ̀ṣì lára wọn ni
tó bá kú kọ́ tó délé ta ló kírun sí wọ̀lá ó lẹ́ tó lídì irun ọ̀ní àmọ́ kírun lẹ́yìn rẹ̀ ẹ̀yin ọmọ náà burúkú yìí. mùsùlùmí wọn jẹ́ mítí ni ẹ bá kírun lẹ́yìn èèyàn ta ni ó kírun sí wọ̀lá tó bá kú àtẹ̀yìn àtàwọn alága yín ẹ̀yin ọ̀fọ́ rí burúkú yìí. hadith ẹ̀ tako sallu ala man qala la ilaha illallah wa sallu khalfa man qala la ilaha illallah. ẹ tó ti pé káwọn ṣàárà ẹ kírun lẹ́yìn rẹ̀ ọlọ́nkẹ́lẹ́ lẹ́jọ́ ń pè ẹlòmíì wàá yọjú ó farun gbà ẹ dákun ó tẹ ṣòkòtò mọ́lẹ̀ ṣé irùngbọ̀n lẹ̀sìn irùngbọ̀n tó ọmọ kọ́ ti dá sí irùngbọ̀n tí babaláwo dá sí àti páàdì somebody say amen tó dá sí sọ̀bọ̀lọ̀ àtẹni tí ń tẹ fá nílùú kan bẹ́ẹ̀ tó dá sí tọ́lọ́mọ́ mi ń jọ ìjẹ́ tí ò bá bí nírun adánà kọ́ sẹ́sìn wa lélẹ́yìn ni àpẹẹrẹ mùmí nígbà mùsùlùmí lélẹ́yìn ni kí tí wọ́n ṣe mùsùlùmí mọ́ lónìí ọmọ kéèké wọn ti ń dá yọ́ tí a fi ń dúnyàn lọ́rùn káàkiri inú igbó chelsea ni ṣé ìtọ́lẹ̀ owó ṣe ìfẹ́ sálẹ̀ jẹ́rẹ̀ èyí tẹ́ ń pa ń kọ́. ṣé ẹ ti rí ìfẹ́ làkọjá òfin ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wa nínú ìwé mímọ́ ó ní ìfẹ́ ni àkọjá òfin ká fẹ́ ọmọ ẹnìkejì wa gẹ́gẹ́ bí ọlọ́run ti fẹ́ wa òun ní ìwé mímọ́ sọ kò ní ju báyìí lọ lórí ètò Òkodoro Yorùbá fún ti tòní ojú tá fún wò wá kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀ ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn.